Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Bismillahirrahmanirrahim. ولو أن قرآنا سيرت به الجبال. القرآن تنسى ولما يلين نومي. ولو أن قرآنا لو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموت بل لله الأمر جميعا. Al-Qur'ani ṣe tó òun Ọlọ́run ṣàlàyé sínú àyà yìí. Kò wá sílùú mi tẹ́ ti ń ṣe wòlímà fọ́mọ, tẹ́ ti ń ṣe wòlímà fáwọn tí ń ṣe ìgbéyàwó tó jùlú lọ yìí lọ. Ta dúdú sọ́ di àṣà. Kọ́dà ẹni tó ti fẹ́ bímọ tán nílé rẹ̀ wọ́n ti ṣe nìkan fún wọ́n tún ṣe wòlímà fún ó gbọ́dọ̀ má ṣe wòlímà gbogbo ọdún lẹ́yìn lórí jásípọ̀ ọmọbìnrin Ìlọrin tí ó bá Kùránì kí ọmọ àlè ní ẹ tún gbé jáde ẹ tún kó kò tí balance báwọn ó ṣe ní bá Kùránì kí wọ́n ṣe wòlímà fún ọjọ́ ìyàwó lọ́mọ lọ́rí ní o. Kọ́dà tí o bá mọ̀ gan mi mọ̀ ó gbọ́dọ̀ mọ̀ Al-Qur'ani òun ó gbọ́dọ̀ mọ̀ kò sílùú mi ìtọ́jú ṣe ìtì lọ́rí ti fi ń jẹ́ ọ̀gá náà nù ìtọ́ bá sì pè lọ́gàá wọ́n mọ̀ hàn lè mọ̀ oríṣiríṣi ọmọ ṣe kí ni yóò mọ̀ wá pa rẹ̀. Ìlọrin ò ta star fún àwọn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ nìkan àwọn tó jẹ́ ọ̀tá gan wọ́n ń jẹ dátà lára star lọ́rin ju àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ́rin lọ. لو أن قرآنا Torí tí ẹ bá fẹ́ búlò nísìn ó búlù lọ́rin ó sọ̀rọ̀ sí lọ́rin kò sí tí ó jọ búlò ní pé Al-Qur'ani tán fi rọgbà dí wa tán fi pilẹ̀ lọ́rin òun yóò ta òkìkí fún un. سيرت به الجبال. Èyàn sì lókìkí kò túmọ̀ kó ti dá fún. Ọlọ́run ta òkìkí ẹlòmíì kíyà tí ó jẹ́ ẹ̀nà lè lókìkí dáadáa kó lè kárí. ولو أن قرآنا Tọ́ba ti mọ̀ yóò lè kárí pé ẹni tẹ́ mọ̀ ń gbà wọn tó mọ̀ rẹ̀ kárí wọn ìyá ti ń padà ń jẹ́ o. Ọlọ́run ò fẹ́ fi ìyá tó kìkì ẹlòmíì ló kọ́kọ́ fún ní òkìkí náà ẹ kọ́kọ́ ta ìràwọ̀ fún inú ló máa wá dùn. Torí ìyá ti ń pọ̀ òun ni ó lè kárí ayé. Ní ojú bí gbọdọ̀ ti dúró o kò sí ẹni tó ní star tó bìlí sùn nígbà wọn superstar ní láàrin àwọn màláíkà torí pọ̀ lọ́wọ́ kọjá rèé mọ́lọ̀ lọ́wọ́ ẹni bá fẹ́ tó fẹ́ ní star nísìn sáàsì rèé ṣé tẹ́lẹ̀ kò ṣe ilé ibú wọ́n fa tiẹ̀ sọ́tọ̀ báyìí tọ́lẹ̀ wọ́n tún mọ fún ọ ní star lérí TikTok tó tún mọ gbowó lérí Instagram lọ́n láì wọ́n mọ tẹ̀wó sí ọ ó ti ṣe ibú tẹ́lẹ̀ kò ṣe ibú. ولو أن قرآنا àwọn tá à ń ṣe wòlímọ̀ lẹ́nìí ìtọ́lẹ́jà Al-Qur'ani ṣẹnu àtàwátà wa bá wọn dúnú Al-Qur'ani tó gbé sílé wọn tayọ tó gbé sílé wọn ó tayọ ojú kékeré tó fi ń wo òun Ọlọ́run ní law anna Qur'anan ولو أن قرآنا Al-Qur'ani ẹ̀yọ̀ kan pé سيرت به الجبال. kò sí bókè sòrò rẹ̀ ṣe lè ga tó ní Al-Qur'ani sì yóò kú dànù má jẹ́ kí sòrò sọ ọdọ lórí ibú sọ̀rọ̀ àdáwò tí hàn lè mọ̀ lọ́wọ́ èyí tí ẹkọ́ ló ti bẹ̀rẹ̀ ó jẹ́ nìkan tẹ́kọ́ wá jẹ̀wọ́ náà ni. سيرت به الجبال. bẹ́kùn mo bá sì jẹ̀wọ́ náà tán yóò ṣe kí ni yóò lọ́dọ̀ ẹlòmíì kò sẹ́ni tọ́wọ́ fi jáde bẹ́ẹ̀ lè rí rè kan ajẹkùn gbogbo wa ń jẹ
ayé tá a wà yìí gàdé tuntun ní àkúbè ni wọ́n lò ó kú kára náà tí wọ́n lò èyí tó kù ní. سيرت به ìbáyé ń bọ̀ ayé tá ànábì Ádámù lò náà ni. ànábì Ádámù gan kọ́lù kọ́kọ́ lo ayé wọ́n lò ó kú fóun náà ni àwọn àlìjẹ̀nú ló lo ayé ká ànábì Ádámù tó lò. lọ́nà òfin ni wọ́n máa ń kàlọ́ tún jinna wal insa illa liya'budun. àlìjẹ̀nú àti èèyàn ó ṣe ti àlìjẹ̀nú ṣáájú èèyàn. الله wọ́n bá ní ànábì Ádámù abul bashar bàbá àwọn èèyàn ni àwọn abáre èèyàn àwọn èèyàn tá a nọ́mà ráì ẹ̀gbọ́n òun ni ànábì Ádámù jẹ́ bàbá fún wa sáyé gbogbo àwọn àbúnọ́mí èèyàn ànábì Ádámù kọ́ dájú wọn o حياكم ànábì Ádámù kọ́ dájú àwọn àlìjẹ̀nú o àwọn àlìjẹ̀nú sínú ànábì Ádámù o torí èṣù lọ́lọ́run kọ́kọ́ dá sáyé àtàwọn ń tọ́rí jì rẹ̀ àwọn náà ti kọ́kọ́ lu ayé náà. lọ́lọ́run fi sọ pé òun fẹ́ dá kàlífà sí ebílẹ̀ gbogbo tó bá pè ní kàlífà èyí rẹ̀ kọ́ lọ láti bẹ̀rẹ̀ àwọn kan jẹ́ ẹ̀kùn náà fi ọ́ wọlé so anabi Ádámù ni first kàlífà léèyàn wọ́n á wọlé àwọn nǹkan tí wọ́n pè ibi rẹ̀ wọ́n láti mọ̀ pé wọ́n máa ń fi eléyìí wọlé eléyìí kú الله eléyìí kú ò bá ṣe dáadáa àwọn eléyìí jáde wọ́n á wọlé àwọn èrè tó ti lọ yìí kílẹ̀ ní stéèkì tiwọn. سيرت به الجبال ọlọ́run wá fi ànábì Ádámù kílẹ̀ ní stéèkì àwọn kan ni lòun fi ń jẹ́ kàlífà. kò wá sí bí òkè ìṣòro òun ṣe lè pọ̀ tó ibi tí ń lọ́nu. dájú àdánwò kọ́ má jẹ́ kí àdánwò kan jẹ́ oríire kúrin má jẹ́ ojú sáré káré sórí dọ́kọ̀ tí ń wọ ọ̀sán òun náà láàrùn tiẹ̀ tí ń nọ́ọ̀sì. ẹni tó lè sunkún ìbànújẹ́ rẹ̀ fún òun náà ó sì sunkún ó sì fi pílò dúdú tẹ́lẹ̀ ó kọ́ di rẹ̀ fún ọ. ẹnìkan wà láyé yìí tó wá wà scot free tí ò ní ti ń jẹ́ tó bá ti ń jẹ nǹkan ìkẹ́ gbọ́dọ̀ jẹun àbí tó bá jẹun ló kó wà láyé òun jẹ nǹkan kan tó bá ti ń jẹ nǹkan láyé nǹkan gbọ́dọ̀ jẹ́ the most. ọlọ́run nìkan ló bọ́ lọ́wọ́ àdánwò. Allahu Akbar. ọlọ́run nìkan tó wá bọ́ lọ́wọ́ àdánwò òun ni kó jẹ́ kí àdánwò rẹ tí ọ lè bá. ọlọ́run wá gbé solution kalẹ̀ fún wa. Al-Qur'ani yìí dájú ẹ̀kọ́ gbogbo àdánwò ayé rẹ̀ yóò kún dànù. أي قطعت به الأرض bàbá dájú Al-Qur'ani kọlẹ̀ pé kó fọ́ sí méjì yóò fọ́. ibi tá Al-Qur'ani tó kọ̀ fún àbùdé. tẹ́sítì tí ń bẹ ní Al-Qur'ani mọ́ òun la fi dànù láàfin mọ́ díẹ̀ mọ́. الله ẹ̀yà jẹ́ àwa nítorí tó lọ́hùn gbogbo tó bá lẹ́hùn kẹ́ fèsì ilé ọkọ tẹ́ ẹ bá wà ẹ fèsì àdánwò mẹ́ o ẹ lè má dájú o ṣé ẹ̀rọ lórí ikú obìnrin kò ní pọ́blẹ́mù ní ọkọ wọ́n kẹ́ ẹ lẹ́nu rere ni o ẹ fi lẹ̀ òun ò ní pọ́blẹ́mù ẹni tí ó ní pọ́blẹ́mù jù lé ọkọ eléyìí obìnrin ó ní pọ́blẹ́mù o orí wọn níjó orí rẹ̀ kù sí wọ́n mọ̀ táwọn máa sáà mọ̀ fìtìlẹ́tì rẹ̀ الله torí láyé ta wà yìí náà àwọn eléyìí yẹn ló ní pọ́blẹ́mù ni eléyìí bú ò ní pọ́blẹ́mù mọ́tò tùwọ́tùwọ́ kò sí pọ́blẹ́mù fún lérí ọ̀nà tí ò dáa yóò mọ àrìn bó ṣe wù ú. حياكم الله so mọ́tò tó ní pọ́blẹ́mù lérí ọ̀nà rádaràda àwọn bẹ́ǹsì ni òun ọ̀rọ̀ àmọ́ rìn níbi tó wọ́n mọ ẹ̀dá tà sọ́fà àmọ́ حياكم tó الله wọ́n kò lápọ̀lọ́wà gánú rẹ̀ mọ́tò tí ò ní mẹ́rọ̀ tí ò ní táyà yóò rìn bó ṣe wù bẹ́ẹ̀. أي قطعت به الأرض Al-Qur'ani ẹ̀ máa rántí o gbogbo àdáhùn tó bá léwu kẹfí ṣe máa padà sí Al-Qur'ani kọ́dà kó jẹ́ Fatiha nìkan bẹ̀ ká wa nunazzilu mina al-Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin kò sí Al-Qur'ani ò lè jẹ́ ọ gbogbo tó bá fẹ́ yóge yóge ó ta kọ́ bá hàn lé mọ̀ kọ́dà sí Al-Qur'ani Al-Qur'ani bọ̀ hàn lé mọ̀ الله torí tọ́ta yẹn máa ń ṣe flengi lọ́wọ́ lásìkò ìgbà tó ń bẹ lọ́wọ́ tí wù tó rí yàtọ̀ kankan bẹ́ẹ̀ Ọlọ́run palẹ̀ má yà fún lọ́wọ́ ni tó rí yà tí ó bá jẹ́ yàn gangan tí ó jẹ́ yàn gangan ìyà gidi gangan èyí tètè dé o torí tí yàrá tètè jẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ ayé Ọlọ́run fẹ́ yóò jẹ́ yàn parí ayé ni حياكم الله ṣé rí yà gangan kò ní dé nígbà tó bá sọ ní onígbà bá gbà bá ti ń dé ìyà gangan ṣe wá yọjú ìyà tó nílé fèsì kó bá jà ìyà tó mọ̀ gbọ́n pé ìyà tó sùn farabalẹ̀ pé sáà jẹ tó jẹ àmọ́gbà tó lágbára ìyà tí bá ń lọ láàmú tẹ́sẹ̀ yà ìyà tó lè challenge pé ìtò jẹ ní ìtò mo fẹ́ tó pè yánu ayé mi ìwé ẹsẹ̀ yà
àsìkò tó wọn bá ń bẹ̀rẹ̀ òun lórí kankan tí ò tí ì dé òtún àpọ̀lọ́wọ̀ ní dàbí ń bọ̀ ń palẹ̀ mọ́ bó ṣe tóun lórí. àwọn kúlì màbí ìlí máa ń dé. Al-Qur'ani nínú ni gbogbo tó bá kú ní ayé ìrò lè fa Al-Qur'ani bá sọ̀rọ̀ tí ó sì dáhùn. balẹ̀. Ṣàlàyé kan gbọ́. Akùnlé màbí ìlọ́tẹ̀. Al-Qur'ani ò bá kú ibà àgbàlagbà fi yè òkú láni ó sì kú. Kò tẹ́ ẹ̀ ní mánì sí ni wọ́n tó trọ́ọ̀sì kúrò àwùjù ọlọ́run tó lákùránì kò trọ́ọ̀sì ẹ̀ o ti ń wá ní jẹ́ kí o sì lákùránì inú ilé àkùránì ò jẹ́ màlúù. Allahu Akbar. ṣé àyè bìlíìfù wa lọ́rọ̀ fi bá wa lò tó bá ní bìlíìfù pé kúrò àwùjù lè sọ́ọ̀bù gbogbo sọ̀rọ̀ ọ̀tá rẹ̀ wà láàyè ó sọ̀bù àmọ́ tó bá ti lérò pé kúrò àwùjù bá wò ládùúgbò tí fèsì tọ̀ tẹ̀lé kó mẹ́ yẹ ó kí ọgbẹ́ nù lóko sí tí ó ṣe fún ọ báwọn ìdí ìbúrọ́lọ́ mi bá wa lò ọlọ́wọ̀ ráyè débi kó mọ́túnmọ́ lè sàánú ẹni tí ò ní bìlíìfù sí ẹni tó ní bìlíìfù sí gan ìyá ń jẹ́ tọ́lọ̀ mọ̀ wò ká padà wá tún ọ̀nù dé tàbí wá níwọ̀ tó ní bìlíìfù tọ́lọ̀ àwọn àgbàlagbà tàlẹ́ tí wọ́n yí òkú àkùránì ni wọ́n lò wọ́n ló dá kankan kò sí tó jẹ́ ká àkùránì fi jẹ́ fún wọn ní pé ìmánì wọn da pẹ̀lú ọlọ́run balance sáré tọ́lọ̀ bá ti wọnú ọkàn ẹ̀ tọ́lọ̀ ní pé ìmánì ń bẹnu ọkàn ẹ̀ ojúmọ́ ń ti ọlọ́run àti ṣe kí láti disappoint ẹ̀ Allah. ó mọ̀ wípé ó ní ìmánì sí mi ó fẹ̀yìn tì mí lóòótọ́ so ní wọ́n tọ́lọ̀ ń disappoint ẹ̀ wọ́n ti máa gbé ìmánì lò tó nǹkan náà kò lè dùn wọ́n ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ó retí pé yóò dáhùn náà tẹ́lẹ̀ ní òbí dáhùn bọ̀ àmọ́ tó bá ti retí ọlọ́run ó dáhùn kó lè ṣe yóò ti ọlọ́run lójú láti má ṣe fún tàbí ní gbogbo tó bá kú láyé ẹni ìyẹn lè wà láyé kó sì lòkú o ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òkú ayé strong ìjò kú nù sáré lọ sọ́kẹ́ tó ti kú nù sáré wọ́n ti gbé kálàmù jẹ sókè kò sọ́rọ̀ mọ́ nǹkan kan ò rí ìdìbò nù ayé rẹ̀ àmọ́ kọ ayé ibi tó ń wọ́ọ̀sì sí ni pé òun ó sì tún máa mí lókè yóò máa mí lọlẹ̀ bọ́lá yóò tún máa jó oúnjẹ àlàyé yóò tún máa jẹ àwọn èèyàn lóúnjẹ kò sì wúlò mọ́ ní ìrọwọ́ sí nítorí ẹ̀kọ́ ọmọ rẹ̀ tẹ̀ kò ní tẹ̀ ó wà láàrin àwọn èèyàn tó yẹ ká ti rí ká kí oore gẹ̀mọ̀ sí ní rí wọ́n máa ń pè kí ló dé yóò máa náwó gẹ̀mọ̀ sí ní rí bí ẹ bá ti adékèrè tó náwó tí ó kàn ó wọn kẹ́ pọ́blẹ́mù tí wọn wọ́n ti pè gẹ̀rẹ́ tó wà lẹ́yìn kí ló ń ṣẹlẹ̀ kí mi ní àwọn èyí ọmọ rẹ lọ. àwọn kúlì màbí ìlí máa ń dé. ọlọ́mọ sọ wá dòkú ayé o. àmín. ọgbẹ́ tó bá ti wá ń dòkú ayé bẹ́ẹ̀ tí èyí ká àkílódé orí ọgbọ́ ẹ̀hún eré ìṣẹ́jú kan yẹn ti sá lógún ọdún kò débẹ̀ ọ̀nàwọ́ títí ọwọ́ yóò tún tẹ̀ bùkátà ti fẹ́ yín ọlọ́run orí kankan ṣe dájú ọkùnrin nìkan wọ́n fọ́ Al-Qur'ani lẹ̀ èèyàn kò ní ma ka Al-Qur'ani kábẹ́wò kalẹ̀ fún wàláhì yóò kí ẹ̀ èèyàn ní ma ka Al-Qur'ani kọ́ta wá rẹ́rìn rẹ̀ fálẹ́ ti bẹ̀rẹ̀ ayé rẹ̀ lókun ayé láíláí bí máa ka Al-Qur'ani yóò padà jubilẹ́tì kẹ́yìn ayé ni bó o bá mọ̀ ká jẹ́ ma kà á fún ọ jẹ́ ma kà á fún mi fún ọ lójú mọ́ ká tó bá ti ka Al-Qur'ani ọjọ́ òun èso ọjọ́ orí fún ọ lójú mọ́ kan ó yóò fi fẹ́ lú bá Al-Qur'ani ó sì fẹ́ ara rẹ mùsùlùmí jẹ́ sójọ́ rí òdìgbà tó bá fi irin gún fún ọ ọjọ́ wọn ò balance wa tó ń bí àbá ti kàlùkù wáyé wọn láwọn ọ̀rọ̀ wáyé àkájọ ọmọ tẹ̀lé ọkì wọn láwọn okùn kan tá máa bọ̀ ọjà àdáwọ̀ ọjọ́ wọn ò ní kàn ẹkún ọjọ́ wọn ò ní kàn ìbànújẹ́ ọjọ́ wọn ò ní kàn tó o ti gbẹ́yìn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run báyìí Al-Qur'ani ọ̀rọ̀ ọlọ́run ẹja máa yí rẹ sí o Lillahi al-amru jami'an. Lillahi al-amru jami'an. àbáwọ̀ ni gbogbo àṣẹ wa ẹ bá wá sọ̀rọ̀ ọmọ mi gbogbo ń dídá òfin pàṣẹ wà òun náà ń gbàṣẹ nìkan ọlọ́run ni òlọ́dọ̀ ẹni títí ń gbàṣẹ ọlọ́run ọ̀gá everybody kọ́dà àwọn eléyìíkú náà ọlọ́run lọ̀gá wọn eléyìíkú kan bá ń dẹ́kù bọ̀ ó gbọ́ padà lọ́dọ̀ ọlọ́run kò sí tó fi ọ́ ṣe Jésù ṣe ìyàkú yàtọ̀ nínú àwọn wọ́kàṣẹ ọlọ́run ló wà àtìwọ́lọ́run ló yẹ fáwọn àgbà ń bọ̀ lè sùn jí lágbára tí lò ọ̀dọ̀ ọlọ́run náà ló ti rí òun ló bí ọlọ́run pé òun ò fẹ́ kú láyé ọlọ́run ló da òní kú ọjà ikúdakú àwọn ó tún bí ọlọ́run pé tọ̀ àwọn tí mo bá lọ bá láyé mo fẹ́ máa hàn wọ́n lé mọ̀ ni o mo fẹ́ sọ ọ́ dọ̀ lórí kú ni ọlọ́run ni ayọ̀dá fún ọ àmọ́ àwọn èèyàn ti wọ̀ nínú wọn sọ pé lórí kú
ẹni tó bá ṣe abúgbà tó ní sí èṣù ni òun náà ti gbà káàkiri lọ́wọ́ èṣù tẹ́lẹ̀ wọ́n ti wà nínú association kan náà èṣù ò lè rí ìyàmú lẹ́yọ̀rùn wọ́n tó jẹ́ ìyàtọ̀ èṣù ò lè rí ọmú ẹni tó ṣù bá rí mú ó ti wà nínú association náà tẹ́lẹ̀ wọ́n wà ní wọ́n sàbùkù kan náà àmì tó jẹ́ ìyàtọ̀ lọ́hùn ẹrú tó lọ́hùn èṣù máa hákì ẹ̀ ló máa dìbìtì ẹ̀ máa dà òṣùpọ̀nà tó ṣùgbọ́n gbé ìbàkùn ní ìwọ̀ ẹ̀ tó bá ti wá sábẹ́ ẹ̀tọ́ lọ́hùn tó kóra rẹ̀ sínú ìjọ tọ́lọ́hùn yóò máa rí àṣẹ lò àwọn ọmọ rẹ̀ ó rí àṣẹ lò àṣẹ ẹ̀lú lè pọ̀ sí ní parẹ́ Al-Qur'ani ni ẹja dì máa wẹ̀ dákun nítorí ẹja múnú wà límọ́nù bó bá fẹ́ jẹ́ kí inú ilé rẹ̀ tú mọ̀kí Al-Qur'ani bá jẹ́ káwọn ọmọ rẹ̀ yàn mọ̀kí Al-Qur'ani gbogbo tí jẹ́ àdánwò rẹ̀ gbogbo títì gbogbo àgbákò tọ́ta máa fi léyìn kí mọ̀kí Al-Qur'ani àwọn ọ̀tá ń lérí sí ọgbẹ́ kò ní yẹ mọ̀kí Al-Qur'ani sí wọn. gọ́ọ̀mù ọ̀tá gidi ọ̀tá Al-Qur'ani fáwọn ọ̀tá kéta ọlọ́run ni ó mọ̀ bọ́ ṣú ti wọn. gbogbo orí tó bá dì ní mọ̀kí Al-Qur'ani sí solúṣà sí gbogbo nǹkan ni ọlọ́run tó sọ́ọ̀bù ẹ̀ lánàá náà yóò sọ́ọ̀bù tèmi subhana rabbika